kò ṣe jẹ́jẹ́ o. yé ilé ẹ lẹ. ẹ rọra bàbá mi. àwa nù. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́. àbí èlì ti ń padà sílé ìwé. ọmọ yín ti ń padà sí sílé ìwé. ẹ pẹ̀lẹ́. ọ̀dà kò tẹ́ kẹ̀sùn kọ́kọ́ pé mí o. mo ti gbọ́ mà. èlì sọrí ìmọ̀ràn tí mo ní ti ń yà ọ́ sọ̀rọ̀ pé kò sí bàbá mọ́ ìtẹ̀yàn bá lọ bí kan lèèyàn kọjú mọ́ o ìtọ́ bá lọ léwe oníkọ́ kọjú mọ́ o mọ́ kẹgbẹ́kẹgbẹ́ o. ó dà ọ̀sán. tiẹ̀ wá àti ẹ̀dúpẹ́ pé ó ká séńjì mọ́ mi lọ́wọ́ léni. ó rìn tó kù lọ́wọ́ èmi náà ni ìwọ náà gba kémi náà dé kọ́ bá ń fi ra nǹkan fáwọn rẹ̀ wọ́n má lè jí lọ́nbí tọ́ mu. mo ì máa fi sínú báàgì. bẹ́ẹ̀ yẹn jọ̀wọ́ nu báyìí lọ yóò ya wèrè dànù ni pẹ̀lẹ́ kọ́ bá ń káwọn ọmọléèwé yín. ìyá Jesus ìwọ kọ́ ló pa Jésù my dear wo bó ṣe fine wo jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ as in ró pẹ̀lú wa jẹ́ ká gbé ẹ jáde ìwọ new fish ní ẹja tútù ní ẹ táwọn èèyàn bá rí ẹ ń gbòòrò báyìí wọn máa kó ẹ̀jẹ̀ rush ni Ọlọ́run wàá ra Range Rover wàá ra G-Wagon kí ni problem ẹ mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹ o má má dá wèrè yẹn lóhùn wèrè ni wèrè gidi grade 1 ni o rò pé ó ń support ẹ kò support ẹ irọ́ ló ń pa wo mo ti tẹ̀lé délé wọn rí o mọ́mí ẹ sọ fún mi pé ó ní àrùn ọpọlọ má jẹ́ kó fi títí ẹ̀ kó báyìí sell your market you are still fresh sell it wo gbogbo ṣe pọ́n sell ọjà ẹ̀ náà kí ló fẹ́ lò wàá lo fasas kí ló ń ṣe. ẹ ní sùúrù náà. Madam Elizabeth hey Joshua on trend for makeup ni àbí kíni mi understand. Wọ́n náà tún rẹ̀ ẹ̀ bọ́ọ̀lù ń ṣe báyìí náà. Mo ń try láti gbé máa gẹ̀ẹ́tẹ̀ ni mo dẹ̀ ń try. Kí ló ń try láti gẹ̀ẹ́tì gbé makeup wájà kọ́ ẹ? Ló fa làbálàbà lásójú báyìí bí àwọn ọmọ onípàràgà. Wọ́n ti padà gẹ̀ẹ́tì ẹ̀ àfi bí àwọn onípàràgà gbé kíní síbi já kọ́ ẹ. Sórí tó bá ti fẹ́ kọ́ makeup wá ti ọkọ́ nu gbogbo àwọn nǹkan tó fa sójú yìí yamayama yìí wipes ẹ̀dà. Kí ló ń jẹ́ wipes? O ní wipes kí ní bíi fóòmù tó máa fi kọ́kọ́ nu gbogbo yamayama yìí kúrò náà káwá pẹ́. How many hours ni mo lò pẹ̀lẹ́ méjèèjì ó bẹ́ẹ̀ ṣe fún dàbí sórí bẹ́ẹ̀ bí ọ̀ka bàbá ètò táwọn àjọ sùn mọ́jú ńkọ́. Wait, for my life I never jam any girl wey mad for head like you before. You mean say as two guys ama you still get the strength say you wan comot? Oh my God. Filẹ̀ iṣẹ́ lọmọ yìí náà ṣe èlò lówó ẹ̀. 50k. 50k ni. Iye aláwa ọmọ ti fẹ́ báyìí olú ẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọ̀nà draw yẹn 50k wà mẹ́ owó wà mẹ́ 50k wà mẹ́. Ṣọmọ lele yo àbí pàǹtí ẹwà ṣọmọ lele yo. Má tún ka ó pé. Alright, mo ti drop number mi síbẹ̀ fún yín. Tẹ́ bá tún need service mi. No, serious. Okay, Sha. Tẹ́ bá tún need service mi, you can just call me anytime. Definitely. Alright, take care. Okay. Bye. This babe na Ayaki. Oh, baby. Awesome. How far now? Hello, good afternoon. Ọ̀rẹ́ mi, kí ló ṣẹlẹ̀? Ṣé wà okay? What are you doing here? Kí ló ṣẹlẹ̀ àdúgbò yìí? Eliza. Ma? Bá mi lé. Àwọn mi, ẹ ká sọ wọ́n. Ẹ kújọ́ mẹ́ta mà. Eli ńlẹ́ pẹ̀lẹ́ mẹ́sìnbọ̀ ní tẹ̀lé yín lẹ́yìn sí o ta ni wà ní níbo ló ti mọ̀ rí. Mi mọ̀ rí o. Are you not? Òun àti dálójọ ọjà bàbá yẹn jà ní kí ló dé tán ya sọmọ Ọlọ́run báyìí. Nǹkan tó wà yín bọ́ọ̀kù nìyẹn sá. Olórí burúkú ni ọ́ ṣé bí wọ́n ní ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ ṣé ọmọ eléyìí tó ń bá sọ̀rọ̀ nísìn ṣé ẹjọ́ jẹ́ ìsàwáwù wàá sọ tó wọ̀ wọ́n bó ṣe múra. Excuse me sir, ọ̀rẹ́ mi ni bèbí yìí school. Ọ̀rẹ́ ń bọ̀ ọ̀rẹ́ rẹ ni. Mi mọ̀ rí o. Ọlọ́run ò mọ̀ rí ìwọ náà mọ̀
wo bó ṣe múra ìwọ náà mo sásọ lọ́wọ́ ìwọ náà wo gbogbo kinní rẹ̀ sásọ rẹ̀. ṣé wọ́n já mi sí wọ̀wọ̀ ni sà. ṣé ìwọ ti dára sí òkan tó kù lé ni. Are you nuts? Did you just... gbẹ́nu sọ́wọ́n jáde wọ́n ti pariwo are you net. Embassy lòun ti ń ṣiṣẹ́. èèyàn fresh ilẹ̀kùn mi tó ṣú ọ ọwọ́ jókòó. a ti dé ní rúùmù bèbí ọ̀rọ̀ ọmọ yìí èmi ò mọ̀. ọ̀rọ̀ ojú ẹ̀ ojú dáadáa. ẹ̀wọ̀n ló ti pàdé gẹ́ yìí ọmọ ṣe tó ìwà bàbá cheerful giver ni o sórí kò sí style tí o mọ̀ ṣe lórí fún ẹ lọ́tún a máa fún ẹ lọ́sí gbogbo ẹ ló mọ̀ ṣe ọlá. a lè pe nọ́mbà ẹ o gbàgbọ́ ògbé kankan. kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe yín. ó ti àbọ̀. ẹni sùn ṣé gbogbo nǹkan ló máa ń jẹ lójú ẹ̀ ní gbogbo bá máa ń wá ìnira wa ní sùkúl yẹn ti lọ o ìyá yín rèé o ìyá yín ló jókòó yìí o torí ọmọ tí mo ṣe wálé rèé ọmọ ológo rèé. stop nǹkan tó ń sọ ìṣòro ọmọ ilé ìyàwó àmọ̀ pa ṣòro ilé cheerful giver ni bó ṣe sọ two sum la máa fi ń ṣe wá babe. ọmọ kan sórí owó wà nílẹ̀ sórí two sum tó máa ń fún wa yẹn jẹ́ ká sọ di three sum àwa gbogbo wa máa ṣe yẹnisa level fún wa nílẹ̀ owó ti wà nílẹ̀ a máa ṣeré a lè máa fún ẹ lówó. sórí gbogbo nǹkan tó ń sọ ẹ kò possible o fẹ́ ta ni sílé o fẹ́ fẹ́lẹ̀ sílé ọmọ tá ti alfa ṣáà lò ẹni àti lò sọ́tún lò sósì gbogbo style láti fi ṣe o lè fẹ́lẹ̀ sílé eré lẹ́kọ̀ọ́ kí ló ń ṣe ẹ náà. guys please ẹ jọ̀ọ́. No, this is not about baby. And this is not a matter of baby. Just a question. Ni mo fẹ́ bi ẹ́. Kò dé dá mi lóhùn. Kọ́ tó mọ èmi àti ẹni tell me. Tell me you don't know them. And they are lying. Kò sọ fún mi kó mọ̀ wọ́n. ẹgbọ́ wọ́n sọ fún wa kó lóhùn náà kí ló ṣe ẹ̀ dáná. People sọ̀rọ̀ now. Ẹ ìwọ náà sọ̀rọ̀ ṣáà ń parọ́ mọ́ ẹ. say you don't know ọmọ mi tí máa ń gbọ́yún ẹjọ́ tí máa ń gbé kí ló ṣe ẹ́ tí máa ń gbẹ lọ́yàn tó gbẹ́ ń dìjó ó ti àpò. ṣé gáà yìí ṣe rí ṣé a máa rí yín service ọ̀fun ṣàṣe. ẹ máa rí mi but ó kàn depend because of the nature of my job ma need a constant reminder nígbà tó èèyàn tó bá rán mi létí pé service wà lẹ́nu àná tí ẹ bá máa ṣe mo lè gba nọ́mbà yẹn so that ẹ lè máa rán mi létí. No, just kẹ́kọ̀ọ́ máa fi rán mi létí pé service wà bó tẹ̀ ṣe ordinary text message pé lè ní bible study ọ̀la ní faith clinic and all má lè máa fi mọ time ti prayers wà náà. kò wù mí kí n máa sin ọlọ́run mo ti sọ ọlọ́run ni mo ṣẹ̀ṣẹ̀ rí yé ni. iṣẹ́ olúwa náà ni iṣẹ́ olúwa ni ẹmu wa. No, ẹ tẹ so that mi ní lọ tẹ ẹ rọrùn. ọdẹ mi gbé yẹn ó ṣeré fún mi gan ọmọ yẹn kàn fún mi lọ́tún ló fún mi léṣe ọmọ yẹn kò fẹ́ pa mí dànù. gbòósì lọ́dà ni ó ga. aago yẹn fine ni. gbàgbé ṣá ẹ máa try àti get léṣe máa try àti fún léṣe get across. tí mo ti fẹ́ ọ̀bọ ìta ti fẹ́ra wá sílé kò ń bá mi ṣe dáadáa kò máa ṣe ṣúgẹ́ṣúgẹ́ kò máa sùn náà ni ṣé tí n bá mi kí bó ilé ṣé èmi máa sọ àìdù bá dé bá sọ báyìí sí pé nǹkan tó ń ṣe máa bẹ̀rẹ̀ sí máa quote Bible fún mi ni bẹ́ẹ̀ ni pé ó ti òun nìkan ló gbọ́ lóun gbọ́ láyé yìí má wọrí aláti ṣe mẹ́mà ti ṣe ara ẹ̀ àmọ́ nǹkan tí màá ṣe sọ́dọ̀ ara mi because mi lè máa continue báyìí láíláí. I'm a pastor, churchy girl, cause she like the one, she just gon' slay mama. Oh, I'm a pastor, churchy girl, cause she like the down, and she's gon' slay mama. Mami.